Ojutaaye Gist TV, kindly subscribe. Ẹ wò Fathia Balogun ti debunk àwọn bloggers ìyà tó jẹ́ wípé rumors burúkú báyìí náà máa ń gbé kiri. Fathia Balogun ti tú àṣírí ọ̀rọ̀, ó ti tú pẹpẹ ọ̀rọ̀, ó sì sọ wípé òun ò kú ó ní bẹ́ẹ̀ sì ni nǹkan kan ò ṣe òun. Àwọn bloggers kọ̀ọ̀kan ti gbé kíní picture tó fine jù nínú picture àgbà òṣèré Fathia Balogun tí wọ́n sì ń kọ ìkọkúkọ sórí rẹ̀. Ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, mo fẹ́ fi yé yín wípé Fathia Balogun ti jáde síta láti wá tàn mọ́lẹ̀ sí òkùnkùn tó ṣókùnkùn sí gbogbo ojú àwọn èèyàn pé òun ò kú o, òun wà láyé, bẹ́ẹ̀ báyìí sì ni òun wà ní ààyè, wípé ẹ ti bá ń ro kúrò òun bẹ́tà kó máa rìn sólọ́run o, òun ó gbélé ayé, òun ó gbé ìṣòro rere tòun o. Òun ẹ̀ tí ìwọ 100 dèpòdèpò 200 o, anybody mọ́ kọ lẹ́tà aburú sóhun o. Kódà lọ́wọ́lọ́wọ́ tí a ti sọ̀rọ̀ yìí, Fathia Balogun ti gbé ìgbésẹ̀ láti track down bí mo ṣe gbọ́ sí lórí ayélujára àti bí táwa náà ti gbé ìròyìn wá. Mo gbọ́ wípé kódà wọ́n ti ń ṣe tracking down lórí ọ̀rọ̀ olórí burúkú bloggers tó lọ gbé fọ́nrán fọ́tò àgbà òṣèré Fathia Balogun yìí tó kọ ìkọkúkọ sí lórí, wípé ẹlẹ́ni ti jáde láyé láì tí ì jáde láyé, wípé kódà wọ́n ti ń wà lọ́wọ́ báyìí. Ẹ̀mí wá fi ń ṣe ládùúrà o wípé pálábá irú ẹni tó ṣe irú eléyìí yóò ṣẹ́gi. Ìgbésẹ̀ táwọn náà wá gbé ìgbésẹ̀ tó dáa ni, nítorí bàbá mú bloggers wèrè kan tó ń ṣe ọba yìí jẹ́ kò ní kọ́ àwọn ará yòókù lọ́gbọ́n. Gbogbo wa náà ni bloggers o, ṣùgbọ́n ntolúkálukú blog ló sọ̀tọ̀tọ̀, and then ọ̀nà tolúkálukú gbà blog ẹ̀ ló yàtọ̀ o. Lóòótọ́ lódodo kò sẹ́ni tí kò ní fẹ́ sọ̀sọ́kúsọ ń gbà mí, nítorí ẹyin lóhùn tó bá sì ti bọ́lẹ̀ lẹ̀ kò ṣeé sá mọ́. Ṣùgbọ́n ìjà máa kí ìsara ká máa sọ ohun tá a bá fẹ́ máa ṣe ká máa sọ sí o. Èmi gbàládùra fún àgbà òṣèré Fathia Balogun wípé yóò gbélé ayé ṣe rere. Tá bá ti ń ṣerú nǹkan báyìí fún yàn, ẹ̀mí gígùn lè àfi máa ń ní, kódà èèyàn ó tún máa jayé sí lókè pẹ́ ni. Ẹni tó jẹ́ wípé ó ṣẹ̀ṣẹ̀ tún rẹ́ pọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tó yẹ pé wọ́n sì tún jọ wà papọ̀ ní ìsìn lẹ́wà rúkú sí. Ẹ̀yin ẹlòmíì ṣèyàn gidi tẹ́ bá ṣe fẹ́ ṣe content, ìṣerú nǹkan burúkú báyìí lọ kẹ́ ẹ mọ́ fi ṣe content. Sídùnú tẹ̀yìn ni kí àwọn ológo ìràwọ̀ kan máa jábọ̀. Tí ológo ìràwọ̀ bá ń jábọ̀ lójoojúmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, èwo ni ó kù mọ́ tí ó lè máa tọ́jú àwọn mẹ̀kúnnù? Ẹja àrò rẹ̀ ẹja sí rè o. Ìwọ bloggers olórí burúkú tó rẹ̀ sí ṣerú iṣẹ́ báyìí, mo gbà ládùúrà wípé ọwọ́ pálábá rẹ̀ yóò ṣègi, torí tọ́rọ̀ pálábá rẹ̀ ò bá ṣègi ò ní dẹ́kun àti yé máa ba àwọn èèyàn lórúkọ jẹ́ àti yé máa kọ ìkọkúkọ tó lè gbà kankan sórí picture tiẹ̀, tó lè gbà kankan bẹ́ẹ̀ wàá máa kọ sórí picture ò lè gbà, torí ọwọ́ pálábá rẹ̀ bá ṣègi ó dára rẹ̀ lẹ́bi. Ẹ wo ẹja fèyí ṣe àríkọ́gbọ́n o fún gbogbo àwọn bloggers ní kíní ìbáwí o. Ẹ má jà máa gbé rúmọ̀ọ́sì òyòyà kiri o. Èmi wí tèmi lórí Ojutaaye Gist, ẹ má gbàgbé láti subscribe.